sallallahu alayhi wa sallam. ẹ máa bínú voice mi rà kó fẹ́ adìẹ. kò sí problem. sẹ́rí ajá náà sí àgbà ni. I'm very, very happy to be here today. masha allah. Believe me, sincerely, I do appreciate the organization. allahu akbar. Ẹ má bínú, ẹ permit mi náà kí n wá sí èdè abínibí kó lè dùn dáadáa. all right sir, all right sir. Wíwá bí mi lé ní Ọlọ́run ti ọdún ẹ̀ ni. Because mi ò believe pé mo lè wá bí báyìí. But really one àti Sister Adera. masha allah. Àwọn lọ upper swede mi. Which tó dẹ̀ yẹ pé I'm very happy pé wọ́n mú mi débi báyìí. alhamdulilah. Ṣé rí gbogbo nǹkan tó ń ṣe ń bí gbogbo nǹkan tẹ́gbẹ́ yìí ń sọ lóhùn mi honestly. allahu akbar. Because lẹ́yìn Ọlọ́run náà ni. oh ẹ kí Ọlọ́run dáadáa ni. Allahumma salli ala Muhammad. Ṣé rí lẹ́yìn Ọlọ́run ni. masha allah. By virtue of iṣẹ́ tí mo ṣe dáhùn yóò fi mọ̀ mi as a union lẹ́yìn Ọlọ́run ni. allahu akbar. Mo lè fi gbogbo ẹnu sọ before I became a chairman mo délé oníṣègùn rí Ọlọ́run ni o. ẹ ń gbọ́ Ọlọ́run wà ìtumọ̀ rẹ̀ nù ni. Ṣé rí nǹkan kan tí mo dẹ̀ fẹ́ fi dá yín lójú ni pé the beauty of Islam òun ni nǹkan tí wọ́n ṣe Ọlọ́run àtòrí kan ṣe kan ni incident kan ṣẹlẹ̀ ní last year ní Australia bí kíní wọ́n ní ọkọ̀ gbé wọn lọ pa wọ́n ní mọ́ṣáláṣí gbogbo ayé ló pariwo tí ò bá wọn lọ́hùn kò ní ṣẹlẹ̀ o bọ̀ǹkan tó fi ṣẹlẹ̀ lọ́jọ́ ẹ lọ́hùn téèyàn bá padà débẹ̀ lẹ́ni ata ọ̀dà sọlọ́ pé Ọlọ́run ṣe o mo nígbà pé gbogbo àwọn tó kú bẹ̀ Ọlọ́run wọn kúkú ayé ni wọn kúkú iná. Allahu akbar. For that incident thousands of people want to embrace Islam. Allahu akbar. ẹgbẹ́ ẹ̀ lè believe àwọn kan ò tẹ̀ mọ̀ọ́rún kí bọ́tọ̀ bá rí dẹ́ kí wọ́n á dó tì báyìí wọ́n á dẹ̀ máa bá yín sunkún. Allahu akbar. ṣé rí nǹkan tó dáa jù nǹkan tó ń ṣe tí bá ní mo ò ní dá sí Ọlọ́run kò fẹ́ bẹ́ẹ̀ kíkọ́ ta lè mí wájú Ọlọ́run I'm nobody àmì alẹ́ èèyàn mi tẹ̀ tún ṣe èèyàn because tí bá dẹ̀ ń tẹ́ máa tẹ̀jọ́ lọ skul gan o lè pè mí lórúkọ wá. Allahu akbar. àṣẹ Ọlọ́run. ẹ kí Ọlọ́run ni. ẹ ti ju lẹ́kṣọ́rà lọ. ẹ̀kọ́ tó dẹ̀ hùn mí jù ni wọ́n ní what is Islam? Islam is the religion of peace and total submission to the will of Almighty Allah. masha allah. tí wọ́n bá ti gbà fọ́lọ́run kò sí nǹkan kan mímọ́ olórin kankan ní Islam ní ká gbà fọ́lọ́run ní sinmi. àgbà Ọlọ́run ìyanu ni kádàrá ò ṣe kọ̀ láì gbà. masha allah. sẹ́rí tí n bá fi gbogbo gbèsè ayé ní tí mo ní tí n bá fi gbé fọ́lọ́run pọ̀ jù. alhamdulilayi rabbil alamin. ó kéré inú rẹ̀ tọ́lọ́run ṣe fún mi bí Ọlọ́run ṣoore fún mi o. alhamdulilayi. ìgbé mo tẹ̀ sùn mo jí lásán wàláhì tàlá oore níwájú Ọlọ́run sẹ́rí mi mo ní owó tí mo lè fún ọ tí bá nínú onírọ́ ni mo pa bọ̀ kò ṣe kọ́ tí mo lè disclose bọ̀ mo ń fi dá wọn lójú I will be partner of this. muhammadu rasulullah. I will be partner of this association. masha allah. tẹ́lẹ̀tẹ́lẹ̀ I don't believe much in afa o. Allahu akbar. nígbà tí mo wà kékeré mo like àwọn afa bọ́gbà tí mo dé sẹ́yìn tí mo dé àti I don't rí really believe much in afa lóríṣiríṣi. Allahu akbar. because afa tó pé ẹ láfa irọ́ ló wá mo ti rí afa tó lọ túlé onílé tó yẹ ọkọ àtìyàwó mo rí pé woman being ni gbogbo wa la ilaha illallah. gbogbo àrẹ jura wa lọ́wọ́ ajọ́ Ọlọ́run abẹ́ tó bá páyọ̀ Ọlọ́run Allahu akbar. but for me to be here tí mo dẹ̀ rí afa mo fi dá yín lójú lẹ́yìn pé I will be part of your Muhammadu Rasulullah mahama bayi ṣe salatu every Sunday. ẹgbẹ́ ló ń tóbi. ẹgbẹ́ ló ń tóbi. Allahu akbar kabira. ajé alẹ́sì ẹ dìde ẹ jáde ẹ máa bọ̀ lẹ́yìn alájí báyìí. mo so appreciate organisation. masha allah masha allah alhamdulilah. o tó ajẹjọ sọ́ọ̀lì lẹ́ẹ̀ máa ń ṣe kẹ́. masha allah yes. Allahu akbar. mo ń gbé chevron ni mo ń gbé báyìí. tọ́ alhamdulilah. mo promise you amáyídá máa sọ̀rọ̀. masha allah. something good and reasonable and tangible will come out from you. takbir.
one thing about bàbá wa kan ní ọlọ́run wà ní pé tó bá sọ̀rọ̀ kò ní sọ tí ò ní lè ṣe ṣáàtìrì torí tó ó gbà pé kí ni ọlọ́run wà ṣáàtì pẹ̀lú tí wọ́n á sọ fún yẹn ẹ̀yin tẹ̀ ń tẹ́tí tẹ́ fẹ́ gbọ́ pé. ẹ̀gbọ́n sọ mo ní something reasonable. ẹ gbọ́dọ̀ tóbi so ìwọ ọmọ gbé reasonable and tangible lọ jẹ́ kí ìtọ́kù máa wà ní ẹ̀yọ̀ mú ànábì kí ni mi ọdún. bàbá wa àkànní ọlọ́run wà nìyẹn insha allah rahman i'm very happy ní tí mo fẹ́ gain nìyẹn ojú àwọn àfa ojú táwọn yẹn fún wa àfa àti yàtọ̀ níta gan so it is very difficult to convince people so but alhamdulillah ìjọ táwọn náà bá ṣe ń rí ẹ̀kọ́ kan báyìí wọ́n rí i pé ó sì ṣẹ́kù díẹ̀ o kọ́lọ́n kó má bà wá jẹ́ o ọlá Rasul wájú ọlọ́run àmọ́ níbí báyìí lónìí bàbá wa Àkànní ẹ̀kan lọ́ọ̀ṣì magazine wa pẹ̀lú gbogbo tó bá ìtàyè rẹ̀ tó bá ti yọ insha Allah ẹ fún wọn ní máìkì Allah. ẹ jọ kọ́ lẹ́ máa mú wa. ayiwa. ẹ o ẹ jẹ́ wọn bá wọn já. ẹ yóò mú ànábì dáadáa ṣé ẹ ti mọ̀ pé lẹ́yìn ìfẹ́ ànábì wàhálà ló kù ẹgbẹ́ ló ń tóbi ó yá ẹgbẹ́ fún wọn lẹ́nu. sẹ́rí ìwé tí mo gbé dání kọ́ ni mo lọ́ọ̀ṣì o ẹ̀rù ọlọ́run ló bà mí. Allahu Akbar. ẹ̀rù ọlọ́run ló bà mí mo ń ṣe ìwé bọ́ tó rí ọlọ́run ọba tó ṣẹ̀dálẹ̀ ayé àti ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹ mọ̀ pé cashless society la wà náà. Exactly. Well, I promise you by Friday I will give 500,000. Takbir! Takbir! Bàbá wa Àkànní ọlọ́ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ dókítà báwọn ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ dókítà báwọn ẹ pariwo Ọlọ́run dáadáa. Bàbá ẹ bá a ṣàdúrà fún kò gbọ́dọ̀ ṣubú o. Àkànní ò gbọ́dọ̀ jábọ́. Sábà pé gbogbo ayé ni wọ́n ti sọ nísìn wàláì sọ́n bí wọ́n láwọn dàrí ìtumọ̀ pé tẹ́ ẹ bá rí tí nǹkan kan bá ń wù ní sùúrù rẹ̀ lọ́la kò ṣe mi è lè ṣe gbájú ẹ̀ Ọlọ́run wà ní o ẹ yóò ń bọ́ ànábì kínú mi ó dùn dáadáa alhamdulilayi bàbá wa Àkànní Ọlọ́run wà wọ́n ní àwọn lọ́ǹchì magazine wa yìí pẹ̀lú owó 500,000 naira ẹ gbọ́dọ̀ tóbi dáadáa ṣé a rí pẹ̀lú ìjókòó yìí lẹ́yìn tí bàbá wa Ọlọ́run wà ti di mẹ́mbà wa yìí lágbára Ọlọ́run wọ́n wá sọ́dọ̀ wa ń jọ Sunday nídìí kan fi owó kẹ̀kẹ́ lẹ́nu Sunday yẹn wọ́n kẹfẹ́ wá ń bẹ̀ ń jọ yẹn pé I'm a partner of this organization oníwájú Shoprite ìṣúrù lè láti ṣe yìí náà yóò rọrùn lágbára Ọlọ́run la hawla wala quwwata ẹ̀yin tẹ́ mú báyìí rò sẹ́mu pé tọ̀ ó yá ẹjẹ́ ń yà sọ́dọ̀ ajá iṣẹ́ mẹ́ẹ̀.